Ọlọ́run má gbàgbà yìí jẹ́ fún wa. Ọlọ́run kò ṣe bàbá yìí jẹ́. Ìní gbogbo ẹgbẹ́ wa bá gbé náwó. Káwa ń kó ló bẹ̀rẹ̀ sí ẹ̀dínú. Dẹ́kun kò ṣe bàbá yìí jẹ́. Ẹni tí ò ní yẹ nílé lórí tóró. Ọlọ́run dákun má ṣe pètò yìí jẹ́ rárá. Ìrẹ́lẹ̀ ìrẹ́lẹ̀ o. Ìrẹ́lẹ̀ ìrẹ́lẹ̀ o. Tọ́lá mi àyànfẹ́ mi. Má fi kàn mí o bàbá mi, má fi kàn mí o, ìyá òye mi o, má fi kàn mí o ṣàánú mi, má fi kàn mí o, bọ́wọ́ tí kò má dá, má fi kàn mí o jà fún mi, má fi kàn mí o, gbèsè òótọ́ sí mi, má fi kàn mí o ṣògbọ́n mi, má fi kàn mí o, gbèsè òye mi o, òye mi o, kí n má tó sí bá mi, òye mi o, ìyá òye mi o, òye mi o, kí n ká kárí àwìn. Òní ó ń bá lórí mi, ó ń gba alórí ń bá lórí mi. Mo gbóná bí ẹlẹ́tọ̀ ìjàpá. Sọ ní bọ̀rọ̀, àpáta kò jọjá sí rẹ̀, jọjá sí rẹ̀, kí n wá dìde sí rẹ̀. Ṣètò mo jọjọjọ, mo wá mi bọ̀ bàbà, wá mi bọ̀ bàbà, ọkọ mi bọ̀ bàbà. Ṣètò mo Jọjọjọ. Excellency, the Governor of Kwara State, Baba Malam Abdulrahman, ably represented by our own brother, leader, and mentor, Alhaji Muka Ray Eyumi, the Senior Special Assistant to His Excellency on Culture and Tourism. We are very, very proud of you. Thank you so much, sir. The Permanent Secretary, Ministry of Culture and Tourism and Communications. God bless you, Mama. The essay to the Governor on arts. Artist, my good friend and brother, Olólùfẹ́mi Alhaji Ibrahim Labarika. Àti gbogbo àwọn bàbá tí wọ́n wà ní kalẹ̀. Your Excellency, the Deputy National President, Yeye Rose Odika, mo fi tara wọn kí gbogbo àwọn national officers and all the state governors tá wà ní bíbá àsìkò tá a máa dárúkọ wá pọ̀. The Acting Director, Kwara State Council for Art and Culture, you are specially recognized, man. On behalf of the National Executive Councils, the Board of Trustees of Tampan, the Central Working Committee of Tampan, leaders and elders of the association, in my capacity and by the powers conferred on me by the constitution of our association, I, Otuba Bolaji Amusho, your president, your chief servant, hereby declare this event open. God bless you. Tampan!
ọ̀rọ̀ rẹ̀ o ẹ̀yin olórí tuntun ẹ̀ má bẹ̀rẹ̀ sílẹ̀ pàlàpàlàpà ẹ̀ ṣohun tó bá tọ́ lásìkò tó bá tọ́ ẹ̀ ṣohun tó bá yẹ lásìkò tó bá yẹ ohun tẹ́ ó ṣe tí ó tẹ̀gbẹ́ síwájú. Ohun mà ló yẹ kẹ́ ẹ̀ gbájúmọ́. Ẹ̀yin olórí wa lókèlókè òtítọ́ lẹ̀ ń fẹ́ wa ṣùgbọ́n ìfẹ́ ojú lójó lójú wa ẹ̀ ń kó pàdé wa retreat àkọ́kọ́ ṣùgbọ́n ti dàgbàsókè èyí tó ń pọ̀ péré tí ló jẹ́ ó máa yẹ kó rí bẹ́ẹ̀. Pàtẹ́wọ́ fún the Solomon of our time, the President worldwide, Ọ̀túnba Bọ́lájí Amusan, the worldwide President for Tampan. Welcome, sir. Tampan. Before, please sit down, sir. Please sit down, sir. Thank you so much. Please sit down. Thank you. Before I inaugurate the newly elected officials, Madam tó kọrin lẹ́ẹ̀kan yẹn mo fẹ́ rí wọn lórí stage. Number one, ẹ bá mi fún ní àtẹ̀wọ́ tó yọ lọ. You are a very, very talented entertainer. Forget it. Ẹ pàtẹ́wọ́ fún Kéde Absaz. Mo recommend yẹn fún àwọn Tampan state chapters. Anytime ẹ bá ní program ẹ wọlé ọlọ́mọ mi lára ẹ máa fún opportunity. Ìyẹn ni àkọ́kọ́. But ní fún ẹ̀sìn nǹkan tó sọ gbogbo tó sọ ló ní point. But ẹ máa ń da nǹkan méjì pọ̀ mọ́ra wọn. Kwara jìnnà lóòótọ́ o. No doubt about that. Bí mo ṣe wà yìí, I am your president. Àbí tó o bá fẹ́ pè mí wá síbí, wíwá tí mo wá bí lẹ́nu, mo wá bí my capacity as the president ni. Mo mọ iye tí mo fi ra epo o. Mo mọ iye tí mo ná lójú ọ̀nà. Tó o bá wá fẹ́ pè mí pé kí wá bẹ́ẹ̀ rìkọ́ọ̀dù mo fi. Tó jẹ́ pé o fẹ́ ta o fẹ́ jèrè lórí ẹ̀ bísínẹ́sì tó ń ṣe kí ló ṣe expect nǹkan tó wà àpò mi máa tó ná fún ẹ ṣàgbọ́dọ̀ mi nǹkan àkọ́kọ́ tó so wá pọ̀ ní ẹgbẹ́ ìyẹn ní pé torí kò jẹ́ ọmọ ẹgbẹ́ yìí you can speak freely with Ọdúnládé Adékọ́lá you can speak freely with Jídé Kòsọ́kọ́ Bello Mokare àtàwọn stars yẹn ẹjọ́ wà nínú ẹgbẹ́ ni tó bá fẹ́ ṣe pati tó bá ní kí n wá sí Kwara bí òní sọ pé jìnnà o màá wá màá ná owó gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ mi o fẹ́ ṣe mọ́fì tó o fẹ́ ta bísínẹ́sì tiẹ̀ tèmi náà fi ń bọ́ ìyàwó tí mo fi ń bọ́ ọmọ iye bá fẹ́ gbà ní máa sọ fún ẹ o ìwọ ló máa wá negotiate pẹ̀lú mi you cannot expect me to come to Kwara free of charge. Number two, ilé sọmi dùn joyè lọ́fẹ̀ẹ́ tí ò joyè rí ni o ẹni wọ́n wà lókè kí wọ́n ti ọ̀tọ́ wà sálẹ̀ kí ni àwọn tó wà sálẹ̀ ṣe fún ọ̀tọ́ wà lókè there is no leadership without followership and there is no followership without leadership. Tá a bá fẹ́ pín owó ní national kárí ni kò sí state tó kéré o nígbà tá a fẹ́ ṣe NAS conference iye tá a fẹ́ Kìtì la fún Oǹdó la fẹ́ Èkó la fún Kwara àmọ́ ẹ̀kọ́ wọ́n ní kẹ́tì sá ṣùgbọ́n owó kan wà tá a máa ń pín internally generated revenue tó o bá ṣe fíìmù national máa mú half state and local government máa mú half tó kù àwọn tó ń rówó gbà yẹn àwọn tí state wọn ń ṣiṣẹ́ ni o oṣù mi wà tí Lagos ń pín 200,000-300,000 oṣù mi wà tí Ogun State ń pín 200,000 ìgbà mi wò ní rí oṣù mi wà tó lọ state ń pín tó wẹ́ pé fíìmù márùn lẹ́ bá ṣe Kwara fòdìdí oṣù kan 25,000 lẹ́ máa gbà so tí Lagos bá gba 250,000 tẹ́yìn wá gba 25,000 kò sí jáàánú ẹ̀ o
encourage àwọn èèyàn yín káwọn náà máa produce movie káyìn náà lè máa ṣe kí ni kẹ́rin máa rí owó. For the past 4 years most of the members are here. For the past 4 years ọmọ ẹgbẹ́ tó bá láàgbà kọjá 5,000 lọ́wọ́ òun kó jáde síta. ayẹ́kẹ́ni yẹn náwó sókè 5,000 naira annual due tó yẹ kẹ́ ẹ máa sọ lọ́dọọdún àgbàlẹ̀ kan lọ́dún mẹ́rin ẹ tó bá lóun sọ 6,000 half 1,000 lẹ́nu kan yẹ jáde. I made a vow that whoever that God has chosen that I'm above ìbáàjẹ́ ní Dubai mi ò ní ní nana. ẹlòmíì inú ṣe kápítà bricklayer ló ti lọ wá owó yẹn wá. àwọn tó ń jẹun gangan nù iṣẹ́ yìí àṣẹ̀ṣẹ̀ pé wọ́n kàn náà wá dásẹ́gbẹ́ ni a tó gbọ́dọ̀ ní ẹ̀yìn tí ẹ ò tí ì ní lára. But my government is working on something. Only we pay as from the next few weeks, but with the permission of my national officers here, for the next few weeks, Tabat Shemeti not authority approve it. Anybody to back on that do camera must be paid. Ìbá ẹ̀jẹ̀ kékeré kò sí mo bá ṣe lọ́fẹ̀ẹ́ mọ́ tá a bá ti approve ẹ̀ lọ́nà lágbára náà bá. Let me tell you one of the uniqueness. Tampan Kwara chapter is the first chapter within and outside Nigeria that have their own secretariat built by them. That alone is an achievement. Thank you, sir, Mr. Ode, Ilu-Ilorin, and your executives. Thank you, Adiaji, happy for time. Thank you, Kwara. In my capacity as the president of Tampan, and the powers conferred on me by the Constitution of Theatre Art and Motion Pictures Practitioners Association of Nigeria, with the support of the National Executive Councils, the Board of Trustees, leaders and elders of Tampan, I hereby affirm their election, confirm the election, and have them inaugurated today, 15th day of January 2023. Congratulations. Ààrẹ ni wọ́n ti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé lórúkọ àwọn àti gbogbo àwọn olóyè lókè wípé àwọn ṣe kí ni àwọn náwó gómìnà sókè àti gbogbo àwọn executives. For a term of 4 years, from 14th December 2022 to 14th December 2026. Congratulations, Mr. Governor. Gómìnà ni wọ́n ti gba sàtífíkẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí ẹni tí ó ti kọ sáà yìí nínú ẹgbẹ́ Tampan ní ìpínlẹ̀ Kwara lórílẹ̀-èdè Nàìjíríà.